gbogbo wa lápapọ̀ nígbà tó débi tó dé yìí èyí tí bàbá wa àgbà ẹni tí Ọlọ́run fẹ́ bàbá wa àgbà alágbára omi èyí táwọn tí wọ́n ní ká wá ṣe láàyè yìí gbogbo iye orí tí ń bẹ́ ń bí látàárọ̀ àtòrí nǹkan méjì wá nǹkan kan náà látòrí rẹ̀ wá kí ni nǹkan náà onítọ́lọ̀ nítorí ẹ̀ dá wa ìtọ́lọ̀ ní àwa ṣe láyé náà ni pé wọ́n ní ká wá dúpẹ́ bàbá wa àgbà alágbára omi gbogbo ìbàdàt tí èèyàn bá fẹ́ ṣe láyé èyí tí kì í pọ̀ jù tí bàbá kì í ṣe kọ́mọ ó má ṣe kẹ́gbọ́n kì í ṣe kábúrò ó má ṣe kọ́gà kì í ṣe kọ́mọ sí ó má ṣe gbólóhùn kan náà ni òun náà lọ́pẹ́ ọpẹ́ yìí náà la wá ṣe láàyè yìí pé adúpẹ́ fọba tó fànà yẹ wá adúpẹ́ fọba tó fòní yẹ wá à ń bẹ̀bẹ̀ fọ́lá tí ń bọ̀ ta ò mọ́ sàtì àdákùn mọ́ fọ́lá dààmú adúpẹ́ fọba tó fànà yẹ wá adúpẹ́ fọba tó fòní yẹ wá à ń bẹ̀bẹ̀ fọ́lá tí ń bọ̀ ta ò mọ́ sàtì àdákùn mọ́ fọ́lá dààmú adúpẹ́ fọba tó fànà yẹ wá adúpẹ́ fọba tó fòní yẹ wá à ń bẹ̀bẹ̀ fọ́lá tí ń bọ̀ ta ò mọ́ sàtì àdákùn mọ́ fọ́lá dààmú wa. ọpẹ́ àná òun la bá bàbá wa àgbà alágbára omi dá ọpẹ́ àná ń pín sí méjì nínú ọpẹ́ àná ni àwọn àfáǹkà látàárọ̀ àwọn tí wọ́n bí wọn àná ni àwọn gángan fúnra wọn àná ni àwọn gángan fúnra wọn àwọn ọmọ tó jáde lára wọn ọ̀lànà nínú ọpẹ́ àná ó ní pákókò kan lẹ̀ ń sáré bó o là á ṣe dèèyàn bó o là á ṣe dèèyàn bó o là á ṣe dèèyàn ẹ sá lánàá déédéé bẹ́ẹ̀ ṣe sá tó àwọn èèyàn kan náà sá jù yín lọ déédéé ń tó bùn yín ṣe lógójì ọdún àtọdún méjì ogójì ọdún àtọdún mẹ́ta tá à ń dákọ̀ yìí àwọn kan ò rí ṣe níjọ́ náà tẹ̀síjọ́ sáré àwọn èèyàn kan wọ́n rí ṣe níjọ́ náà tẹ̀jọ́ wà nínú akẹgbẹ́ ṣùgbọ́n tó Ọlọ́run nígbà tí èdọ́dún mẹ́wàá àkọ́kọ́ wọ́n parẹ́ mọ́ lọ Olúwa kún yín lọ́wọ́ láti jọ́ náà 84 lọ 94 dé dèdé àkòrí 93 94 ó lábẹ̀rẹ̀ ní Kọ̀tún Ègbè ìgbà adékọ̀tún tá a dágbára omi kalẹ̀ àníyàn tí ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń bẹ lára bàbá wa àgbà Ibrahim àníyàn wọn tí ó takora wọn Ọlọ́run tó yé Ibrahim tó ìbára rẹ̀ nínú igbó Ọlọ́run rẹ̀ ló dá lójú ló wá sọ wípé èmi asikantubi wá di gẹ́rìsì sáré ní dàbẹ́ ti kalẹ̀ arami ibi tí mo dé yìí mo béèrè ìwọ Ọlọ́run síbẹ̀ Ọlọ́run dá Ibrahim lóhùn ilé Ọlọ́run tó ti dá Ibrahim lóhùn tá ń pè ní Kaaba Ànábì Muhammad wá dáyé sallallahu alayhi wa sallam ní ọdún tó pẹ́ sígbà tá Ànábì Muhammad tí Ànábì Ibrahim ti lọ Ibrahim wá yé Ànábì Muhammad wípé Ibrahim tó pe Ọlọ́run sí Mẹ́kà tó sì kárí ayé Ànábì Muhammad náà wá dé Mádínà ó wá pe Ọlọ́run sí àràmì Ànábì wá dìgẹ́rì sí sáré náà níbẹ̀ náà níjọ́ náà Ọlọ́run dá Ibrahim náà lóhùn níjọ́ tá ẹ pe Ọlọ́run sí Kọ̀tún ìdálóhùn ti Kọ̀tún Olólùwà ní kó máa gbèrú lọ gbèrú lọ gbèrú lọ gbèrú lọ níbi ó wá dé ẹ̀yin tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí Ọlọ́run tá à ń ṣe dáwà ẹ ṣe lábẹ́kúta ẹ ṣe káàkiri ẹ ń tan gáàsì láàbù káàkiri lórí bóòní tọ́lọ́run ó ṣe máa dàgbà lọ́wọ́ yín àwọn èèyàn kan gọ̀ yín níjọ́ tẹ́ ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ò fọ̀rọ̀ sí wọn lẹ́nu. Ọlọ́run yóò gọ̀ yín. ọba tí ó gọ̀ yín ẹ tún wá dá àyè yìí bíbí ìṣe jìnnà sí gbòòrò tó bẹ́ẹ̀ bá fẹ́ mọ Ọlọ́run lára rẹ̀ bọ́ọ̀dù gbé ọ̀pẹ̀rọ̀ síbẹ̀ wò bí Ọlọ́run pọ̀ fẹ́ dára wò ní
nínú téèyàn máa fi dá Ọlọ́run mọ̀ ó níbi tí èèyàn ò ti lè retí Ọlọ́run kéèyàn ó sì ní Ọlọ́run mo fẹ́ rí ọ níbí kó sì dáhùn mo fẹ́ rí ọ níbí òun ló sọ bí dára o. òun ló sọ bí dára. wọ́n sì ní mọ́ tọ́ọ̀bà àṣìlúhù tọ́ọ̀bà fi ìlú hù ẹni Ọlọ́run bá ní ó dáa nípìnlẹ̀ ìpìlẹ̀ yín dáa lánàá Olúwa wá lẹ́ni bó ti lè nípìnlẹ̀ rẹ̀ tọ́ọ̀bà fi ìlú hù iṣẹ́ rẹ̀ ó mọ iṣẹ́ rẹ̀ náà ó dáa. yóò dáa. wala yusimiru ligusinu illa min tibil jujur igi kan ò lè dàgbà àlùbáríkà ò lè rù láàrin ẹnìkan tó fẹ́ dájọ́ kalẹ̀ àfẹni tó bá ní bíbí ire o ẹni tí wọ́n bí ire ni ẹni tí bíbá àdúrà bá ń bẹ lára ẹ̀ látàná ni o ayé ṣòro kójọ ẹ sì bẹ̀rẹ̀ láti jọ́ yìí Ọlọ́run sì kún yín lọ́wọ́ ọba tó kún yín lọ́wọ́ débi tó dé yìí Ọlọ́run ò mọ̀ padà lẹ́yìn yín láéláé àlùbáríkà ọlá ànábì Muhammad ọba tó fò nìyẹn wá àdúpẹ́ fọlá tí mọ̀ tá ò mọ̀ sàtì àdádákùn máa fọlá dààmú. ọlá àwọn kan là wá bàbá wa ni wọ́n jókòó yìí bàbá wa Ọlọ́nkẹ́mi ọlá àwọn kan ni wọ́n àwọn bàbá wa àgbà ìyá wa lánàá àwọn bàbá wa Muhammadu Jamiu ọlá wọn là wá àwọn àbúrò mi àwọn àfa wa Muhammadu Yusuf àfa wa Ismail àti iye àwọn tó kù lọ́kùnrin tóbìnrin àwọn ọlá tiwa náà rèé Ọlọ́run o ọlá yìí tẹ́ ẹ ti wò yí àti yìí tẹ́ ẹ rí má fi pa ilẹ̀kùn Ọlọ́run àbáríkà ọlá ànábì Muhammad gbogbo iye àwọn àgbàlagbà àfa tí wọ́n wá wà ń bì látàárọ̀ tó ní kálukú wá dùn ín nínú Ọlọ́run o ọba tó dára ayọ̀ sínú ayé tiyín tá a wá bá yíyọ̀ gbogbo àwa tó dùn mọ́ lọ́kùnrin lóbìnrin látọ̀rí bàbá wa onídùn Ọlọ́run mọ́sà dára ayọ̀ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa náà bàbá wa àfa ńlá Sheikh wa Muhammadu Jamiu àmì Ọlọ́run ọba tí ń ṣe é bọ̀ mọ́ lòun ò ṣe mọ́ wọlé agbára rẹ wọlé ògo rẹ la haula wala quwwata illa billahi ìlàsùn bàbá wa àgbà lárárọ̀ gbogbo gbàtẹ́lì kọ̀ọ̀kan wa bá kú omi Ọlọ́run má fòde sọ yín lẹ́nu o wọlé àtitóbi ọlá rẹ wọlé àjẹkàn rẹ la haula wala quwwata illa billahi ìlàsùn. àwa dúpẹ́ oore ìyá wa a sì dúpẹ́ oore ọba Adeleke Ọbáfẹ́mi Ọbaládé bàbá wa Adewunmi o àwa dúpẹ́ oore a sì dúpẹ́ oore a dúpẹ́ pé kéwu yín gbèyè o àwa dúpẹ́ oore àwa dúpẹ́ oore àwa dúpẹ́ oore a dúpẹ́ pé kéwu yín gbèyè o àwa dúpẹ́ oore a dúpẹ́ pé kéwu yín gbèyè o àwa dúpẹ́ oore. ẹ sọ wípé àwa dúpẹ́ oore onílù ń bínú sí wa ni àwa dúpẹ́ oore àwa dúpẹ́ oore a dúpẹ́ pé kéwu yín gbèyè o àwa dúpẹ́ oore a dúpẹ́ pé kéwu yín gbèyè o àwa dúpẹ́ oore a dúpẹ́ pé kéwu yín gbèyè o àwa dúpẹ́ oore. ẹ sọ wípé àwa dúpẹ́ oore gbogbo yín pátá ẹ ṣeun gbogbo yín pátá ẹ ṣeun gbogbo yín pátá ẹ ṣeun ẹ kú àgbọ̀dìde bàbá o gbogbo yín pátá ẹ ṣeun. ẹ kú àgbọ̀dìde bàbá mi gbogbo yín pátá ẹ ṣeun. gbogbo yín pátá ẹ ṣeun gbogbo yín pátá ẹ ṣeun ẹ kú àgbọ̀dìde bàbá mi gbogbo yín pátá ẹ ṣeun. wàláì àwa ń dúpẹ́ ẹ ṣeun àwa ń dúpẹ́ ẹ ṣeun àwa bá mi fẹ́ jó bá mi ẹ̀dá kun jó bá mi ẹ̀dá kun dìde bá mi ẹ̀dá kun ẹ̀díjú ọpẹ́ alájà sani afẹ́gbowó ọpẹ́ bá mi ẹ̀dá kun ẹ̀díjú ọpẹ́ wàláì Adewunmi bàbá mi àwa.